ilé ẹjọ́ ó ti pa á láṣẹ o kí wọ́n lọ ti KokoZaria mọ́lé o lórí kéèsì wọn àti bàbá Lawori ní o ẹ̀yin tèmi wàhálà nígbà tí KokoZaria tó tẹ́ pọ́ gidi o lórí kéèsì bàbá Lawori ní o pẹ̀lú gbogbo falafala ẹ̀dùn ayélujára mo lè gòkè mo lè sọ mo lè gòkè mo lè sọ ẹ̀yin tèmi you can just imagine that kéèsì yóò ti bẹ̀rẹ̀. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. For the first time tó tiẹ̀ máa dé kóòtù ìbílẹ̀ adájọ́ ní kí wọ́n lọ ti KokoZaria mọ́lé ni o ẹ̀yin tèmi ní bọ̀lá tó já sí ẹ̀yin tèmi mo lérò pé ẹ̀rí gbogbo kéèsì bàbá Lawori àti KokoZaria tó ń lọ́dọ̀ yálójá for the past 2-3 months ibi tí bàbá Lawori sọ pé jẹ́jẹ́ òun lòún wà ní ojú agbo ní ìdìmú tóun ti ṣe MC ojú agbo náà wọ́n ní KokoZaria wà àtàwọn bọ́ìsì ọ̀ ní ọba ní KokoZaria ní kọ́ lọ pé bàbá Lawori wá pé ṣókò bí òun lójú agbo ni tó fi kí òun tó fi yìn tó jẹ́ pé MC olówó ọmọ ló ń kì lójú agbo ẹ̀yìn ètè mi àwọn bàbá Lawori náà débẹ̀ lọ sọ pé kó má bínú sọ pé òun tiẹ̀ tètè rí ni o kí bàbá Lawori ní kó máa lọ bílẹ̀ láti ẹ̀yìn tó ní ìkan lára bọ́ìsì KokoZaria ló bá múgò ló bá ṣe pẹ́ lórí bàbá Lawori ni o wọ́n ṣe ní bàbá Lawori dákó síbi bẹ̀ ní o ó jẹ́ ìpínlẹ̀ ní KokoZaria fún ara ẹ̀ ó lòun wá eventually gbé bàbá Lawori lọ sí hospital lòun tọ́jú ẹ̀ ó tiẹ̀ tó sọ nínú ìròyìn ẹ̀gọ́ sọ pé òun fún bàbá Lawori ní bẹ́ẹ̀lì òun fún ìyàwó ẹ̀ náà ní bẹ́ẹ̀lì ẹ̀yìn etí ó lòun wá mọ nǹkan tó jẹ́ bàbá Lawori wá máa accuse nígbà tó ń ti bàbá Lawori tán ní alẹ́ ọjọ́ yìí bọ́ bàbá Lawori tẹnumọ́ sọ pé KokoZaria ló instruct àwọn boys ẹ̀ láti fọ́ orí òun and everybody was there pé KokoZaria settle this thing amicably má ṣe gbogbo falafala yẹn lórí ayélujára because what if tí arákùnrin bá dákẹ́ ní ọjọ́ yẹn ẹ̀yìn tèmi it wouldn't have been funny. Let's be sincere ẹ̀yin Nigeria because why tí yàn máa ṣe nítorí pé ẹnìkan kí mi ẹnìkan ò kí mi ò ṣe máa fọ́ ìgò mọ́ lórí and one funny thing now is that they got to court wọ́n ní adájọ́ ń béèrè lọ́wọ́ KokoZaria àti lọ́ọ̀yà ẹ̀ sọ pé arákùnrin tó jẹ́ kan lára àwọn boys ẹ̀ ló fọ́gò mọ́ bàbá Lawori nǹkan ó ní KokoZaria sọ pé òun ẹni yẹn ṣe ó possible ṣá ẹ̀yìn tèmi wọ́n ní wọn mọ ẹni yẹn lójú agbo ẹ̀yìn tèmi bí inú ṣe bí adájọ́ nìyẹn for the first time tọ́jú ẹ̀ máa kọ́ gbọ́ ọ̀lẹ́ náà méjèèjì wọn ní kán lọ remanded KokoZaria ni o ti further notice àbí the next time tó bá padà jẹ́ ẹjọ́ ní ẹ̀yìn tèmi. The question now is pé ṣó possible kí KokoZaria kó sọ pé òun mọ boy pàtó tó fọ́gò mọ́ bàbá Lawori lórí because òun ló kó gbọ́ àwọn boys ẹ̀ wá lójú agbo náà and more for somebody like KokoZaria so possible kí strange person kọ́ fọ́ bàbá Lawori lórí kó má ti produce ẹni ẹ̀ tó bá yẹ pé òun kọ́ ni ó mọ ẹni yẹn and then looking at it pé ejò lọ́wọ́ ń lò tọ́ báyìí it's possible kó jẹ́ kó bí òun ló instruct boy yẹn ló ṣe ń ṣí the boy yẹn this time around because why would you want to gbà kó oní kúkú tẹ́ni ẹ̀rẹ́ ti wà láyé tó dẹ̀ mọ̀ pé ni ẹ ló dé ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀yin tèmi this is common sense that's number one and number two does it really worth it lórí union kò ṣe union and the last time I checked MC Olúọmọ àti KokoZaria they no dey for the same rank gbà tó don ṣiṣẹ́ papọ̀ gọ́sẹ̀ MC Olúọmọ senior arm na subordinate no na KokoZaria dey why is he dragging as in why is he dragging rank with MC Olúọmọ lójú agbo that somebody is giving more recognition to MC Olúọmọ they no give her recognition to what in profile one fọ́gò mọ́yàn lórí and see what is happening to him. This is the first time tó máa jẹ́ court dájọ́ tí ní kọ́ lọ remand ẹ̀ báyìí ó yẹ ká ti mọ nǹkan tó máa kẹ́yìn ẹjọ́ ìbáyà at the end of the day except tó bá lọ produce boy tó fọ́gò mọ́ bàbá Lawori lórí I hope people are learning pápá àwọn ọmọ tout yẹn tó máa fọkàn sí pé àwọn ní backing government àwọn lè ṣùgbọ́n àwọn lè ṣàwọn kan tèmi ọjọ́ kan náà bí lè lọ ká máa fó náà máa bẹ̀rẹ̀ sí rí ẹ̀wọ̀n yìí I'm telling you I'm so happy for KokoZaria lówó ẹ̀ pé bàbá Lawori yóò ti ẹ̀gbẹ́ mi lójú agbo lọ́jọ́ yẹn because it wouldn't have been a funny case for him bí fíìmù ló máa rí lójú ẹ̀ because ẹni tó bá ti pààyàn náà bá pa náà ẹ̀yìn tèmi kílẹ̀ fíìmù kí ni opinion ti ń pẹ̀lú decision tí adájọ́ ti ẹ̀ gbé for the first time pé wọ́n ti ẹ̀ délé ẹjọ́ wọn ní kán lọ remand straight inú kí lẹ́yìn fíìmù pro máa jẹ́ outcome kéèsì at the end of the day tí KokoZaria ò bá ti produce boy tó ló fọ́gò mọ́ bàbá Lawori lórí ẹ̀yìn tèmi. It is well.
KokoZaria ni. Let me know your opinion in the comment section. Ọlọ́run ṣàánú fún wa lọ́wọ́ àwọn ọmọ táùtì ilẹ̀ fíò lórí ìjà junior kò ṣe ìjà junior ẹ̀yìn tèmi ó lọ fàáfàá. tó ibi ẹ̀ mọ̀ pé kutubu awu níbi lálẹ́ jẹ́gbọ́n ọmọ náà mo fa gbogbo yòókù lẹ́ lọ́wọ́ ẹ yé torí àkàrà má bọ̀ lòkè wá sọ̀rọ̀ mo lè má sọ wá sọ ẹ jọ dúró lọ́wọ́ ẹ jẹ́ kí bọ́gà ẹ má bèrè torí ọlọ́run tá bá ti pọ̀ lórí stéèjì kò dá òjò rọ̀ ṣe àgbẹ̀ stéèjì kì í sọ́ọ̀gì ńlọ òjò ẹ jọ ẹ jẹ́ ká ṣe ní ìtùbí lòbí kọ́lẹ̀ mọ̀ pé orí gbogbo wa pé ẹ jẹ́ kí kòyókòyó àti big star ẹ jẹ́ kó máa control bí ẹ lè bàbá awásòkè wá pè é asọ̀rọ̀ atọ́bọ̀lẹ̀ wá pèlére aṣèrèká atọ́bọ̀lẹ̀ bọ́bá tọ́bọ̀lẹ̀ aṣàlàtẹ̀wọ́ ṣùgbọ́n bá bá kàn takú sórí stéèjì kò ní ní ìbọn ẹ má ti ká àbàgbọ́ jẹ́ ẹ́ wọ́n sọ wípé mo fẹ́ máa gbogbo àwòrí ga ọ́ ẹ mú yẹn dání kẹ́ fi sí pọ́kẹ́tì kò sí wàhálà. Thank you, sir. This is OĽUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.